sí ni o tó pè lájà náà sì sọnù àtọ̀gá rẹ̀ ẹ mọ iye ọdún tí wọ́n fi tẹ̀léra wọn ẹ mọ iye ọdún tí wọ́n fi ṣe pọ̀ ẹ mọ iye ọdún tó fi ń bẹ pọ̀ tóun ń jọmọṣẹ́ tọ́gá rẹ̀ sì ń jọgà ẹ mọ iye ọdún kí ló tú wọn ká kí ló yà wọ́n ta la láṣejù ta ni ò ṣe dá ta ló ṣaburú ìjẹ́ wọ́n mọ̀ ìjọ wádìí kí ni ìgbésẹ̀ rẹ lérí n tó ṣẹlẹ̀ láàrin wọn ọlọ́ ti tó bí fídíò rẹ̀ méjì tó wò tí ń pa òwe bá ọ̀gá rẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀gá rẹ̀ yìí ọní ò ṣaburú fún ọní kọ́dà ńgbà tí ṣẹlẹ̀ èyí tó ṣẹlẹ̀ sí pẹ̀lú ọ̀fọ̀ òbí rẹ̀ tó kú ọlọ́gá rẹ̀ tó kí ọnígbà tí ó wàá sọ̀rọ̀ padà ẹnu yẹpẹrẹ ló fi sọ̀rọ̀ yìí fọ́gá rẹ̀ ipe wọ́n kí wa lérí social media ìwọ gangan tẹ́rì ẹ̀ bá pé tọ́ sí nílà káì tọ́ ọmọ tọ́ ń ṣe tọ́ nínú tọ́ ń rò tọ́ sì ní bíbí ìwọ náà rò dáadáa pẹ̀lú orun tó jọ ṣẹlẹ̀ láàrin wọn nínú àṣepọ̀ àti irú bí tí wọ́n ti ń bára wọn bọ̀ àti iye ọdún tí wọ́n fi bára wọn sí sérí social media ló yẹ ká ti kí ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ fèsì ọ̀rọ̀ social media ló yẹ ká ti kí ọwọ́ ń sọ wípé ẹ mọ̀ ó sì dájú ìgbé tó ṣẹlẹ̀ láàrin wọn kìí ṣe pé wọ́n pa á lọ́mọ ọwí bẹ́ẹ̀ kìí sì ṣe pé wọ́n bá a lóbìn sùn ọwí bẹ́ẹ̀ ok nínú tí wọ́n náà tó wá mọ̀ tó dájú ni wípé ọmọ sẹ́tọ̀ ń tọ́ka sí yìí náà kìí ṣe pọ́kọ̀ ọ̀gá rẹ̀ lọ́mọ kìí ṣe pọ́ báyàwó ọ̀gá rẹ̀ sùn kí lọ́mọ sẹ́yìn ẹ̀ ṣe fún ọ̀gá rẹ̀ tó tó bẹ́ẹ̀ tó ṣe yí pé ládùúrú sanawat tó jọ dà wọ́n pọ̀ tí wọ́n fi jọ lónìí kí òbí irú ẹni bẹ́ẹ̀ wá kú káwá kí lérí social media gèsì làákàyè gbogbo ayé ti mọ̀ wípé kò sí tí ń ba ayé rẹ̀ jẹ́ lọ tó tayọ àtẹnujẹ ntọ́kìbọnù ẹni ń ba ayé rẹ̀ jẹ́ lọ sọ ọmọ pé wọ́n pè ọ wọ́n kìlọ̀ fún ọ wọ́n láwọn mọ̀ yìí pé lóyálìsì ẹni yìí ni ọ́ ọ̀rọ̀ tí ń sọ yìí mo fẹ́ sọ ládìjú ni mo mọ̀ pé wà á ti understand it wallahi mo fọlọ́ mo fi búra ní tí ń sọ yìí bó ti rí nù wọ́n kìlọ̀ fún ọ nínú ilé láwọn tí wọ́n jí ọ̀gá rẹ̀ àwọn tí wọ́n jí àfáà rẹ̀ ipe àwọn mọ̀ pé lóyálìsì ẹni yìí ni ọ́ má wàá gbé ó kọ àdàbí yàrù kọ́ máa fi bà nǹkan jẹ́ sọ pé wọ́n gbẹ̀ fún sọ pé wọ́n sọ fún ọ. ìkan nínú àwọn àfáà ó ní wà máa yákù min khairin àtàwọn ufa innama tawarathahu abayihim qablu bírù yín tá a bá rí tẹ jàjà sí dáadáa ó yẹ ká mọ̀ pé dáadáa kì í tọwọ́ ọrùn yín jáde tó o bá sọ̀rọ̀ tọ́rọ̀ yẹn bá ṣe dédé ayé ọmọ kó sèṣì ni ọ̀rọ̀ tó mọ́gbọ́n wá tó mú làákà ìwá kì í tẹnu ọrùn yín jáde ọ̀ ń sọ yí pé ọlá pé ẹ sọ pé rẹ̀ yín ni o àárẹ̀ tó rẹ̀ yín ò náà làwọn náà wá wò táwọn káànú rẹ̀ mọ́ yín la ẹ bàbá dráàgì ẹ̀ sọ́pònú ni ọ ni ọba dráàgì ẹ̀ kí ló kàn ọ́ ná sọ́mọ̀ pé tó ń dá sí ó kàn ọ́ ni. wa al-yunbitul khatiya illa washijuhu. ẹ dákun ẹ máa bá tẹ love and like ẹ sì máa bá mi share program yẹn dákun torí tọ́lọ́run ẹ̀ ń ti ń rí àwọn àmàràtì gbígbà tó bá fẹ́ máa flag ẹ̀ ilẹ̀ aburú ò ní wu nǹkan kan jáde àfàburú ilẹ̀ tí ò dáa kò ní wu nǹkan kan jáde àfin tí ò dáa ibi tó ti wò dáa ibi ó ti wò dáa ẹni kì í jẹ́ kó síbi tó dáa nígbà kankan
ibi ó ti wò dá ó wá sọ pé tí ò bá rẹ̀ ni ẹ bá drag ẹ̀ tọrọ ga ti yín no tẹ́yin gbà fún kọ́lọ̀ má sì jẹ́ kẹ́ yé máa gbà fún wọn a ní ọmọ gbà fún ṣe bá tẹnujẹ lọ ń wákì sọ gbọ́wọ́ súnfí bẹ̀ ni sọ kéwú bẹ̀ ni sọ ọ̀nà tí wọ́n ń gbà àjọ ga yín gan ọ̀nà mo fẹ́ kọ sọ sí ọjẹ́ mùrídì ni tí wọ́n wá ń jẹ́ ṣéhù rẹ látàpé wọ́n jẹ́ mùrídì bẹ̀ sọ ọjọ́ ọmọ kéwú ni tí wọ́n wá ń jẹ́ àfáà rẹ torí pé wọ́n jọ ọmọ kéwú bẹ̀ sọ jánásì ni fún wọn ni táwọn ń jẹ́ àfáà fún ọ torí pé àwọn ilé ń wà sí ìwọ lọ jánásì sọ̀nà tán gbàjọ́ ga rẹ àtẹnujẹ ní gbogbo èyí tó ń sọ wípé kíní kan olólùfẹ́ wọn ni wá táwọn náà sì nífẹ̀ẹ́ wa àtẹnujẹ ní àwọn tí wọ́n máa tẹ̀ sírò ọ̀rọ̀ ṣe tá mọ́ ọ̀rọ̀ fọ́ sí wẹ́wẹ́ jẹ́ kí wọ́n bọ́ mú ọ̀rọ̀ rẹ ká bọ́ tú wàlọ́hì lẹ́àzìm gbogbo ìjọ́gà wa tó ń ṣe ìtìláàkù lérí ẹni tó ń ṣe léwu àtẹnujẹ ní wàlọ́hì àtẹnujẹ ní wàlọ́hì lẹ́àzìm because tí kìí bá ṣàtẹnujẹ sọ̀nà tán gbà àjọgà yìí mo ti mọ̀ èyí máa ń wà àwọn tó máa ń sọpọ̀ ní làákàyè ni sẹ́mọ̀ pé ẹni tí ò bá ti sọpọ̀ lọ fún ẹni tí ò ní làákàyè yóò máa rò pé ó ní làákàyè ẹ̀wọ̀n kọ́dà lé fúlgàwé ẹni làákàyè wo làákàyè ṣé èyí ti fọ́ọ̀mù tí máa fọ́ọ̀mù fún yín pọ́ùn ti kọ́ àwọn ọmọ kéwú kọ́dà èyí tó ti jáde fẹ́sìn bẹ́nu èyí tó ṣe kíní sẹ́ni bí ìwíkú ìtọ́ ọmọ wíbi kéwú náà ẹni tí kéwú òye ẹni tí sọ pé wà látàká fún náà làwọn mọ́tà láàyè ẹni tí kéwú òye tí gbogbo ẹnu mi yìí tó sì gba tí mo sọ yí pé kéwú òye tí gbogbo ẹnu mi yìí gbà pé kéwú òye tí ó sì sẹ́ni tí ó dá padà sí mi lẹ́nu ẹni tí kéwú òye lẹ́n sọ pé ó ní làákàí bó lóní wàláhì kò ní làákàí mo fọlọ́ mo fi búra ẹnìkan wá ń sọ wípé ok mo ti rí kọ́mẹ́ntì kan nìsín só ti yé ó ṣe dédé ọ̀rọ̀ tẹ́nìkan náà sọ fún mi wípé ọ̀gá wa náà wọ́n máa jẹ́ torí pé olóyè ilé ọba ni wọ́n jẹ́ kí mi wá sọ kẹ́nìkan fún èsì tí mo fún ẹni níjọ́ tó sọ̀rọ̀ yìí mo ní lágbájá sọmọ kí mo mọ̀ ó ní bẹ́ẹ̀ ni mo ní ṣé nítorí pé wọ́n jẹ́ olóyè ilé ọba ni wọ́n fi ń jọ́gà wa ó ní bẹ́ẹ̀ ni dandan ni ilé alímì ni gbogbo ẹni tá bá ti joyè ń bẹ̀ ọ̀gá wa ni dandan gbọ́dọ̀ fẹ́ẹ́ ní tọ̀hún mo ní gbòta dì lọ yìí tá lọ dìbò fún ó ní Ràmánì lòun dìbò fún mo ní gbogbo tí ń jẹ́ olóyè ní ilé ọba èmi mo sọ bẹ́ẹ̀ kò tí ì sí oyè náà tó tóyè Sàràkí Bùkọ́lá Sàràkí kò sí òun là àkọ́kọ́ oyè òdodo lọ́gbọ́n àkọ́kọ́ oyè nílé ọba nílé alímì oyè Sàràkí ni mo ní kí ni òjò dìbò fún Sàràkí ẹwọ ẹ mọ̀já máa tara wa pẹ̀lú òṣèlú pọ́lítíìsì ọ̀rọ̀ tí kálukú ń lò mo ní kí ni òjò dìbò fún Sàràkí torí olóyè ilé ọba ni dandan sì ní fún wa a gbọ́dọ̀ fẹ́ràn ilé alímì dandan ni fún wa ká fẹ́ràn ilé alímì ìgbà tá a ti wá mọ̀ yí pé dandan ká fẹ́ràn ilé alímì tá a sì mọ̀ pé dandan gbogbo ìtí ń bá bẹ nínú ilé alímì a gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ bó ni Bùkọ́lá Sàràkí ó ṣe gbégbé àgbò níwọ̀ tó jẹ́ ọmọ Ìlọrin tó sì lọ nífẹ̀ẹ́ ẹnu léhùn tó ní dìbò fún Bùkọ́lá Fábùyítà lẹ̀dí kàfàrà irọ́ lásán yóò bá lẹ́fù àwọn àrán tí wọ́n fi ń jọ́gà àyàn ni mo sọ fún ọ yìí àkọ́kọ́ kó jẹ́ àfáà rẹ kó kọ́ ń kéwú ọ̀gá rẹ ni ẹ̀kejì kó jẹ́ ọ̀gá rẹ látara yí pé ọ̀n jáná sì fún òun ṣe wá sí ọ̀gá rẹ ni ẹ̀kẹta kó jẹ́ ṣékù rẹ ọ̀n jẹ́ mùrídì rẹ ọ̀gá rẹ ni
ẹ dákun tó ìtọ́ lọ́n ẹ má bá ń share program yẹn ẹ dákun ẹ sì máa tẹ love and like one flag ẹ dákun tó ìtọ́ lọ́n. nínú téèyàn tó máa fi jọ ọ̀gá yàn ó ní pé ó dá Jámúyà kan lẹ̀ so ti ìwọ náà wà ń bẹ nínú mẹ́mbà Jámúyà yóò máa jọ́gà rẹ̀ sọ yìí tí wọ́n jẹ́ mbẹ́ kò sí tí tó ń pè lọ́gà rẹ̀ fún àtẹnujẹ wájẹ ń já ọ sí kẹ́nẹ́ kan jẹ́ ń já ọ sí kẹ́nẹ́ kan lisanu hal ọ̀gá rẹ̀ tó ń sọ yìí ẹni tó ń sọ yìí àwa lè pè lọ́gà wa wallahi fọlọ́ọ̀ mo fi sẹ̀rí ìpè lọ́gà wa kójọ́gà tiwa ó tún rí bẹ́ẹ̀ ó sì fẹsẹ̀ múlẹ̀. ẹ dákun ẹ má bá ń tẹ love and like ẹ dákun tó ìtọ́ lọ ẹ ní pẹ́ round up programu yìí má ẹ dákun bọ́ mo fẹ́ so nǹkan kan lẹ́nu pọ̀ ẹni tá à ń sọ yìí àwa tó lè pè lọ́gà tiwa tó sì já sí pé ìpè lọ́gà wa ó rí bẹ́ẹ̀ ó sì fẹsẹ̀ múlẹ̀ ìpè lọ́gà rẹ tí wọ́n ń wí irọ́ ni ìnáma tẹ́tìlóbù fákọ̀tì máa ta àkùlù ìtọ́jẹ lọ ń wá yékèmí wá já ọ sí nǹkan kan o lisanu hali ọ̀gá rẹ̀ tó sọ yìí lisanu hali wọn wàláì mo fọlọ́n tó dá mi mo fi bóra ẹ ń sọ fún yín wípé ẹ ń kó báwọn ẹ sì ń sàbúrú fáwọn wàláì lisanu hali wọn ẹ ń sọ fún yín wípé ẹ ń kó báwọn ẹ sì ń sàbúrú fáwọn mo fọlọ́n mo fi bóra ìmọ̀ tí ń sọ̀rọ̀ yìí ti pẹ́ ìmọ̀ tí ń sọ̀rọ̀ yìí ti pẹ́ èyí tí ń sọ̀rọ̀ yìí nìsín wallahi mo fọlọ́ ń búra mùdírù ò tí ì jáde sọ̀rọ̀ àmọ́ ọlọ́gbọ́n nìkan ló lè gbọ́ mi yìí tí ń sọ ọlọ́gbọ́n nìkan ló lè gbọ́ mi yìí nǹkan mẹ́ta kan bẹ́ẹ̀ salasu nukot pọ́ìntì mẹ́ta kan bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ ní ẹni tí sọ lónìí mẹ́mi pèsè programu kankan for now wallahi tallahi mo fa Al-Qur'ani mo fi búra wákàtí kan sísìn mẹ́mi pé mo fẹ́ ṣe programu bọ́ bí mo kà sí rí fídíò òpónú ṣàkúṣàkú yẹn mo kà eléyìí kì í ṣẹni téèyàn dákẹ́ lérí ọ̀rọ̀ rẹ̀ torí mọ̀lẹ́ àwọn ònà ni ẹ̀ ń kó bọ́ ga yín tẹ́ wí yìí ẹ̀ ń kó bá wọn ẹ ṣàbúrú fún wọn gbogbo ẹ̀yin tẹ́ lẹ́ń jáde ẹ ṣe dìfáwò fún wọn wàláì mo fọlọ́ mo fi bọ́ra ẹ ṣàbúrú fún wọn ìkàsí ní ẹ̀sìn bẹ̀rù Ọlọ́run ìkànnì ọmọ yìí pé àwọn èèyàn mọ ọ̀rọ̀ túpalẹ̀ gan ọmọ ọ sọ ọ̀rọ̀ kan nínú pọ́ìntì rẹ ọ ní kí ni wọ́n ń bi wọ́n kí ni wọ́n ń wí dédé irú ọ̀rọ̀ tí wọ́n ń lò fọ́gà tí ẹ tó sọ ní èyí tó fẹ́ lọ bẹ̀ púpọ̀ àwọn èèyàn tí understand tí ń sọ ìkànnì yín ẹ bẹ̀rù Ọlọ́run ẹ ṣàbúrú fọ́gà yín ẹ ṣàbúrú fún wọn ẹ níbẹ̀rù Ọlọ́run ẹ sì bẹ̀rù àtibọ̀tán ẹ ṣàbúrú fún wọn èmi mo gbà wọn mọ̀ràn mi ń gẹ́rì marat kọ́dà mo fi Ọlọ́run tó dá mi mo fi búra inú àwẹ̀ ọdún tọ̀hún tó lọ kẹsàwẹ̀ tá parí yìí ń bẹ nínú mọ̀ràn tí mo gbà wọn mo ní ká gbọ́ ká ṣe bí aláìgbọ́ ká ṣe bí ìgbà tí wọn ò rí ká wá pe àwọn alásùnmọ́ wọn ẹ dákun ẹ má sọ̀rọ̀ ẹ má fèsì lẹ́yìn bẹ́ẹ̀ káwọn náà wá padà sọ́dọ̀ Ọlọ́run ẹ ní kí wọ́n lè máa ṣe astaghfirullah innahu kana ghafara astaghfirullah innahu kana ghafara ó dọ̀ lèmi sọ fún yín o òdodo ọ̀rọ̀ lèmi sọ gbogbo eléyìí tẹ́ ń ṣe yí ẹ̀ hẹ́pù wọn sẹ́rí gbogbo èèyàn lẹ́rù kó dàrú ni àbí gbogbo èèyàn lẹ́rù wípé èèyàn lè lo tíríkì fún kò possible ẹ wo wèrè tèyí ti Ṣakí tí ń pèrè lọ́lọ́pàá mẹ́ta tó lo dàbára àdàbọ̀ ọ̀run jò ní ṣé àwọn èèyàn wá ní rí pé fídíò ó kọ̀jọ́ tún join sáwọn èèyàn ní rí ni àgàkẹ́ sáwọn èèyàn ní rí
ipe fídíò yẹn ó cut ó sì tó join padà ṣebí dédé ọ̀fẹ́ nú fíìmù ibi lòun náà lò bẹ́ẹ̀ náà ní ìṣesí ọ̀rọ̀ tẹ́lẹ̀ ń dìfẹ́ǹdì ìṣesí ọ̀rọ̀ tẹ́lẹ̀ ń dìfẹ́ǹdì àtàwọn tákọ́ra wá kẹ́nẹ́kan study lòun ṣe kẹ́nẹ́kan mascom ọlọ́run ọba mi o àwọn tí wọ́n ń wò wá tí wọ́n ń gbọ́rọ̀ wá ni kẹ́ńkẹ́ní báyìí ní làákàyè tiwa nínú tiwọn ìwọ tó sọ̀rọ̀ kalẹ̀ ìwọ sọ̀rọ̀ tiẹ̀ kalẹ̀ àwọn àgbẹ̀ ọ̀rọ̀ yẹn sínú làákàyè só bá làákàyè musa ṣé kẹ́ni ìbá làákàyè mu ìkànnì ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ ṣe jàmbá fọ́gà yín tẹ̀ ń sọ ẹ ṣe jàmbá fún wọn wàláyé ń ṣèkà fún wọn àtọmọkéwú tọjọmọkéwú nínú yín èyí tọjọmọkéwú wọn nínú yín àtèyí tó jẹ́ mùrídí nínú yín àtèyí tó jẹ́ fọlọ́wà àtèyí tó jẹ́ nínú àwọn jàmá nínú yín tẹ́ ẹ wá lẹ́ ń jáde tẹ́ ẹ lẹ́ ń ṣe dìfáwò fún wọn ìkànnì ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀ ń wò pé bàbá ń wò yín kò sọ̀rọ̀ bàbá àwọn ọmọ bí ó ti da yín lákẹ́ ni torí ẹ̀ ń ṣèkà fún wọn ẹ jẹ́ kán gbádùn ẹ̀mí wọn ẹ jẹ́ kọ́kàn wọn balẹ̀ ẹ̀yin lẹ́ ń fà á tó fi já sí wípé bẹ́ẹ̀ ti sọ pé ẹgbọ́n ẹ mú àwọn ọ̀nà kan wá ẹ fẹ́ fi dá ọ̀rọ̀ nù in ló jẹ́ kí àwọn ọ̀rọ̀ tó tún fìdí ọ̀rọ̀ múlẹ̀ ju ti ń bẹ nílẹ̀ tẹ́lẹ̀ ẹni fi tún wá ń wá bí tawatur bẹ́ẹ̀ sì ni àtàwátúrú min sihhatil hadith min sihhatil hadith àkànní kẹ́nẹ́ kan lọ́dọ̀ àwọn níwèé ìròyìn nǹkan tí èèyàn bá fẹ́ wádìí nǹkan tó fẹ́ wádìí ẹ̀ lẹ́nu àwọn èèyàn tó bá wádìí lẹ́nu tọ̀tún ó wádìí lẹ́nu tòsì ọ̀rọ̀ òpònú tó ń sọ àwọn tí wọ́n wádìí lọ́dọ̀ wọn níbi tọ̀tún ṣe báwọn tọrọ sojú ni ní kí àtìyẹn náà ó yẹ kí wọ́n wádìí lọ́dọ̀ tìyẹn náà sọ ń tọ̀ wọn nínú yín tí bẹ́ẹ̀ gbà tọrọ fi ṣẹlẹ̀ sọ ẹni tó jọ lọ́rọ̀ lọ́dọ̀ tìyẹn gẹ́gẹ́ wọ́n wádìí ọ̀rọ̀ lẹ́nu wọn ó ti tán kò sí ẹlòmíì tán fẹ́ wádìí ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ mọ́ àbí ẹ̀ gbọ́rọ̀ sọpọlọ ẹ̀ fi làákà ìrù ọ̀rọ̀ kẹ́ tó máa sọ ni wèrè yìí ti fẹ́ máa mú mi yà mo ti mẹ́mìí wípé ibi tí mo fẹ́ máa lọ for now tí ẹ fẹ́ débẹ̀ rárá bí ti wù kó ma ìfẹ́ débẹ̀ torí tá à ń fẹ̀mí bẹ lọ́hùn tá a sì ń tọrọ lọ́dọ̀ ọlọ́ iná ní wípé kọ́lọ́n kó bá wa bomi jù kó sì bá wa panẹ́ kọ́lọ́n kó dá ìfẹ́ padà kó sì ṣe márkàsì lẹ́yọ̀ kán ṣoṣo ní tá à ń bẹ lọ́hùn bá rẹ̀ nù àmọ́ ìyẹn alátẹnujẹ ẹ̀sìn pẹ̀lẹ́ ẹsẹ pẹ̀lẹ́ Maulana Al-Manfaluti Al-Abuhaji Ash-Sharifi ayakumullah ẹsẹ Ọlọ́run jàre yòókè ẹ̀yin alátẹnujẹ ẹsẹ pẹ̀lẹ́ ẹsẹ bẹ̀rù Ọlọ́run ẹ fi bẹ̀rù Ọlọ́run kọ̀rọ̀ yín ẹ fi bẹ̀rù Ọlọ́run kọ̀rọ̀ yín ẹ sì ronú àtibọ̀tán innama taquluna fi butunikum naran wa sataslavna sa'iran so ti ìtàn fún yín tínú yín fi ń dùn tẹ́ fi sọ pé loyalist ni wọ́n ẹ̀ sílé kò lẹ́yìn wọn ẹ ti understand tẹ́ ń gbé àtẹ́ ń jẹun ní iná lẹ̀ ń jẹ sínú yín kò wá sí tó lè ní ẹ má wọ iná náà iná tẹ̀mí ń sọ fún èmi ò sọ ọjà náà mà fún ọ iná yẹjẹ gbéra èmi ò sọ yín fún ọ àmọ́ iná kò sí ẹ̀jẹ̀ ìyá rẹ̀ kẹtókò láyì ẹ̀jẹ̀ ìyá rẹ̀ kẹtókò láyì so kọ́lọ́n kó wọlé àánú rẹ̀ kò sí dáadáa fún wa bó ti kọ́lá èyí fẹ́ kí fídíò yìí gùn tó báyìí gan ṣùgbọ́n tó kálukú ló mọ̀ èmi ò yí mọ bá ti bọ́ sínú ọ̀rọ̀ ó ti yé so ètí ìṣẹ̀lẹ̀ nù kọ́lọ́n kó wọlé àánú rẹ̀ kó sàlékún àánú rẹ̀ fún wa kó sì gbàdúrà wa kó wọlé Al-Qur'an lásìn kó sì ń tàn fẹ́ fún wa kó wọlé àná Muhammad lọ́dọ̀ Ọlọ́run kó wọlé àná Muhammad lọ́dọ̀ Ọlọ́run kí n tó fi opportunity eléyìí kí n tó fi hàn gbogbo àwọn èèyàn ní ọjọ́ 5 tí ń jẹ́ ọjọ́ sátidé pẹ̀lú ògo Ọlọ́run
ẹni ọjọ́ launching tíra tí a fẹ́ ṣe so ti kódà tíra náà sì wà ní matba báyìí ó wà matba ìbọ̀ tí iṣẹ́ ti jìnnà lérí ẹ̀ inshallah gba tí ìbá di ọ̀la ọ̀túnla so a gbà jáde so nínú àwọn èyí tá tó print fún mi tí tó ń ṣiṣẹ́ lérí ẹ̀ òun lè rí lọ gbogbo tó kíp mi bí sínú bí mo ti ṣe program gbogbo tó kíp mi bí sínú lẹ́yìn ìdẹ̀rásà ó tán àmọ́ program báyìí ijó mo ti ṣe for now tó kíp mi bí sínú so tíra náà ni alwasfu fi shinri murihil qais wal mutanabi dirasatun tahliliyatun fanniya so gbogbo kálukú pátápátá iná ni a pè síbi lọ́ǹchì yìí so kí kálukú náà wá kún sí ọlọ́run lọ́wọ́ lára wa albarika ọlá náà Muhammad ọlá yìí pé gbogbo àwọn tí wọ́n kún mọ́ ọlá ní Sheikh Adamu lọ́wọ́ lérí iṣẹ́ kò sẹ́nìkan nínú wọn tó kábàámọ̀ gbogbo wa látòkèdélẹ̀ náà ọlọ́run níjà kábàámọ̀ gbèsè ayé wa albarika ọlá náà Muhammad lọ́dọ̀ lọ so ìjọ yẹn a gbé program yẹn live de ọmọ baba alákatá Gáúsù ṣé baba alákatá wa kanáà sámìdì wa akata ti gama àbíbò so a gbé program yẹn live ní John a sì fi nọ́mbà tá lè pèsè a fi síbẹ̀ àti account number fún ẹni tí òun náà bá fẹ́ bá wa launch ẹ̀ níjọ́ yẹn so tí a hàn nọ́ọ̀sì tiwọn náà pé ẹni báyìí o àwọn náà láwọn launch ẹ̀ ní iye báyìí kọ́lọ́n kó sàlékún àánú rẹ̀ fún àwa tí ọ̀nà wa bá jìnnà tí a bá lè wá ọlọ́run kó sàlékún àánú rẹ̀ fún wa kó ọlá náà Muhammad lọ́dọ̀ ọlọ́run Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin Bọ́lájí Àtàndá ẹ̀sìn jazakumullahu kullal khair Adamu Àyìnlá ìyẹn dáadáa nù ìyẹn dáadáa jazakumullahu kullal khair ẹ̀sìn ọ̀gá Yusuf Abdulrahman shukran lakum wa jazakumullahu khairan Abu Abdul Qadir Ọláìyá Suleiman ok Abdul Kabir Aba Kabiru chief imam nù alimamu alijami ẹ̀sìn ọlọ́run níjẹ́ máa padà síbú ọlọ́run ní fi yín lẹ́ o albarika ọlá náà Muhammad lọ́dọ̀ náà ìjẹ́ ó tọ́ kí mùsùlùmí bú mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ láì kò ṣe àlùfáà ṣe tí wọ́n nìyẹn ìwọ mi ò gbọ́ wọn. ok ọ̀dà ọlọ́run bá yanjú ẹ̀ ṣeun gan Imamu Ibrahim Muhammadu Bello ọlọ́run kó bá ń dúpẹ́ fún yín Masoud Adúàgbà ẹ ṣeun ọlọ́run bá ń dúpẹ́ fún yín o jazakumullahu kullal khair gbogbo yín wa pátápátá tọ́lọ́run kádàrá yí pé kí àjìjọ wo prógámù yìí lónìí gbogbo ayẹyẹ ni mo dúpẹ́ fún gbogbo tí kálukú wa ń béèrè láàánú ọlọ́run dá lé wa lọ́wọ́ àti gbogbo yé wa tá a máa bá fídíò yìí pàdé gbogbo tá à ń béèrè lóore lọ́dọ̀ ọlọ́run kó má ṣàṣe fún wa kó ọlá ní àmà lọ́dọ̀ ọlọ́run afọkàntẹ́ wa ọlọ́run má jò já sásán o májò já sásán o afọlá ní Muhammad lọ́dọ̀ ọlọ́run gbogbo tọ́lọ́run ti ṣe fún kálukú lóore ọlọ́run má gbà lọ́wọ́ wa gbogbo tó tókù tá a tún béèrè ọlọ́run má ṣàṣe fún wa ọlá ní Muhammad lọ́dọ̀ ọlọ́run Abdulhakeem Abiola olókọ mẹ́nu ẹ ṣé o gan òun kò tiẹ̀ mọ̀ ọlọ́run ní dààmú ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim sallallahu alayhi wa sallam.